ọmọbìnrin àkọ́kọ́ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ọmọ ààrẹ tẹ́lẹ̀ olóyè matthew òkìkíọlá àrẹ̀mú olùṣègùn ọbásanjọ́ ìyẹn sẹ́nitọ́ ìyábọ̀ ọbásanjọ́ ó mà ti fi ìbínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó sì jẹ́ pé àṣírí ìdí tí ọmọ olóyè olùṣègùn ọbásanjọ́ táwọn èèyàn tó ń pè ní ẹbọra òwú tàbí bàbá ìyábọ̀ àṣírí ìdí tó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ó ti tú sí tẹlifíṣàn yorùbá Tòótọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ìní àṣírí ẹgbẹ́ òṣèlú tó tó ṣeé ṣe kó tó lọ darapọ̀ mọ́ ìní tẹlifíṣàn yorùbá Tòótọ́ látùmọ̀ wá nínú ìròyìn yìí. ẹ rántí wípé ìyábọ̀ ó ní àkọ́bí ọmọ olóyè olùṣègùn ọbásanjọ́, kódà orúkọ ẹ̀ náà ni wọ́n fi ń pe ọbásanjọ́ ní bàbá ìyábọ̀, tó sì jẹ́ pé nígbà tí ọbásanjọ́ tí ó wọnú agbo òṣèlú ní ọdún 1999 ní òṣèlú àwa ara wa yàtọ̀ sí tológun tó ti ṣe sẹ́yìn, níṣe ni kò fi ọmọ ẹ̀ sílẹ̀, ó sọ ọmọ ẹ̀ di kọmíṣánná lábẹ́ ìjọba gómìnà Gbẹ́ngà Daniel ti ìpínlẹ̀ Ògùn tó ṣèjọba ìpínlẹ̀ Ògùn láàrin ọdún 2003 sọdún 2011. ṣùgbọ́n nígbà tó tún yá ẹni olóyè olùṣègùn ọbásanjọ́ yẹn ló tó fa ọmọ ẹ̀ lọ́wọ́ sókè nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp tọ́jọ́ ń ṣe o, tó sì jẹ́ pé ìyábọ̀ ọbásanjọ́ òun ló padà gba tíkẹ́ẹ̀tì láti lọ ṣojú agbègbè Ògùn àárín gbùngbùn Ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ìyẹn Ògùn Central, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọbásanjọ́ tó ti kúrò lórí àlééfà tí ìyábọ̀ ọbásanjọ́ náà tí ò wọlé sẹ́nitọ̀ mọ́ ìní àwọn èèyàn ti gbúròó ẹ̀ nídìí òṣèlú mọ́, tó sì jẹ́ pé òkè òkun ìní wọn ní obìnrin náà ìní ó ti lọ ń ṣe iṣẹ́ olùkọ́. ṣá o ní ọdún tó kọjá ní ìyábọ̀ ọbásanjọ́ ló padà dé, bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé òun ṣẹgbẹ́ òṣèlú pdp mọ́, òun ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú all progressives congress. kódà níṣe ni ìyábọ̀ ọbásanjọ́ ìlú tó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc, ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn ètò ìdìbò náà sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá èèyàn the senator representing Ogun West at the upper chamber of the National Assembly, Senator Solomon Adéọlá Ọlámilékan ẹni tí gbogbo ayé mọ̀ sí Yáyì, òun ló gba tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Ògùn. ṣá o ní ọjọ́ ẹtì ní ọjọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ẹni ìyábọ̀ ọbásanjọ́ ló fi bínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc o. bẹ́ẹ̀ ìlú tú àṣírí pé ìdí tóun fi kúrò ńbẹ̀ ni pé àwọn àgbààgbà ẹgbẹ́ wọn náání òun, àwọn kan sì rí òun fín, wọn àmọye òun, ṣùgbọ́n tó lóun dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìyẹn ọ̀gbẹ́ni Yẹmí Sànúsí.